Barakatuh. Today is 29 March 2023. South Africa our DHL and send the product wa lọ sí United States of America. Product méjì lọ sí America, Indianapolis àti New Jersey. And then send it lọ sọ́dọ̀ Yashali, United Kingdom. So get by sorry package wa combo wa lele yìí. Combo yìí ní sin báyìí. Let's say the 135 ló parí ẹ̀. Báyìí àtowó gbígbé àti everything ló parí combo yìí. Orí lele yìí sin báyìí 170 ló parí àtowó gbígbé. Ẹ rí pé product mẹ́ta ló wà ńbẹ̀, transformer méjì all in one kan pẹ̀lú àwọn special 135. Anyway get by man so ẹ dẹ̀ kojú lọ́nà Caterpillar natural and spiritual app for male and female. Ó ń bọ̀ lọ́nà, ó lágbára gan. Ẹ̀gbọ́n transformer tó ní òun náà tó lágbára, gbogbo nǹkan wà nú ẹ̀. So I get all in one natural app tó wọ́n more than 300 àìsàn lọ́jọ́ pípẹ́, ó lọ́wọ́ ayé nú, ó lẹ́sẹ̀ ayé nú ni, mo ń jẹun lójú oorun mi rórun sùn, cancer, diabetics, asthma, stroke lòun ṣiṣẹ́ fún. I get 15,000 naira ní all in one wáyé. Bákan náà ni ẹ get transformer 1100 power tó ń ṣe fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run, obìnrin tó fẹ́ kàn sí gbogbo àwọn àrùn tí kì í jẹ́ kóbìnrin kàn sí, get transformer, gbogbo àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú, get transformer. Àdúrà ló ń gba agbára kó gbẹ̀yìn tẹ́ ń bẹ̀ wá létò àdúrà, àbò ní spiritual problem, àìsàn ọlọ́jọ́ pípẹ́, ayé ń dáyàn láàmú, èèyàn orí àwọn ìṣẹ̀mí èṣù ń dáyàn láàmú, àdìjọ̀nù ń dáyàn láàmú. Ẹ contact Global Dahiratu Islamic Organization Health and Spiritual Department lórí nọ́mbà yìí +2761295638 released in Indianapolis and New Jersey and Yashali, United Kingdom. Ẹ ti ra àwọn combo wa bẹ́ẹ̀ yẹn tọ́lá gbàdúrà àdèmá ṣe àwọn special made náà. So taba book o product fún yín, a tún máa fi special made sí tọrọ yẹn bá gbà bẹ́ẹ̀. Ẹ ti rí a ti sọ̀rọ̀ nípa leaves yìí, more than 100 leaves la fi ń preserve ewé tó lágbára ni. Ànábì ti sọ̀rọ̀ nípa senna leaf gangan lélẹ́yìí, ó wá ní bá a ṣe wá ṣe kí ni bá a ṣe ṣe pẹ̀lú 100 leaves tàdé dry ẹ̀ tó gba láàbù kọjá ọmọ sọ fún pé 20,000 ní but kò dé Nàìjíríà. Òun àti Caterpillar wọ́n máa dé Nàìjíríà very soon. Ẹ WhatsApp lórí +2761295638 we care Almighty Allah cure. Inna lizzata lillahi jami'a. À ń dúpẹ́ o, àwọn èèyàn ń dúpẹ́ lórí product wa dáadáa out of 100%. 70 and 80% wọ́n ń dúpẹ́ lórí product wa pa àwọn oríṣẹ́. Ọlọ́run bá ló ń ṣe kì í ṣàwà. Masalamu wa ilal liqa.